ló dé tí ẹnu fi ń kun Taye Currency lẹ́yìn ayẹyẹ ìgbadé Olubadan Ladoja ní ọ̀sẹ̀ tó kọjá. Ọ̀pọ̀ àwọn èèkàn ìlú ló péjú síbi ayẹyẹ ìfinijoyè Olubadan ọba Adéwọ̀lú Ladoja Olubadan kẹrìnlélógójì ti ìlú Ìbàdàn. Ààrẹ Bọ́lá Tinubu, àwọn gómìnà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, àwọn lọ́balọ́ba àti èèyàn ńlá ló wà níbi ayẹyẹ náà. Ṣùgbọ́n nǹkan míì ló fi ìbínú sí ọkàn àwọn ará àti ọmọ Ìbàdàn. Lásìkò ayẹyẹ ìfinijoyè náà, gbajúgbajà olórin fújì ló wá kọrin, ìyẹn Taye Currency, tí èdè tó sì fọ́ lásìkò tó ń kọrin sì fa ọ̀pọ̀ àríyànjiyàn láàrin àwọn ọmọ Yorùbá àti lórí ayélujára. Ọmọ bíbí ìlú Ìbàdàn ní Taye Currency, tí ó sì jẹ́ ìlú mọ̀ọ́ká lágbo eré fújì lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ṣùgbọ́n nígbà tí èdè wèrè la fi ń wo wèrè jáde lẹ́nu rẹ̀ lásìkò tó ń kọrin ko Olúbàdàn tuntun, ọ̀pọ̀ èèyàn ló bu ẹnu àtẹ́ lù tó fi mọ́ àwọn ládéládé ní ilẹ̀ Yorùbá. Orí ayélujára kún fún ọ̀pọ̀ èébú fún Taye Currency pé kò yẹ kó wí gbólóhùn náà lásìkò tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèkàn ìlú wà ní ìjókòó, àti pé gbólóhùn orin rẹ̀ kò ní nǹkan ṣe pẹ̀lú ayẹyẹ ìfinijoyè tó ń lọ lọ́wọ́. Orí adé kan láti ìlú Kẹ́ńtà ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dà ní ìpínlẹ̀ Ògùn, olú ìlú ti Kẹ́ńtà orílẹ̀ ọba Adétòkunbọ̀ Tẹ́júoṣó náà pẹ̀lú àwọn ọmọ Yorùbá tó bu ẹnu àtẹ́lu Taye Currency fún èdè tó pè lásìkò ayẹyẹ ìfinijoyè Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ọba Tẹ́júoṣó ṣàpèjúwe èdè tí Taye Currency fọ̀ gẹ́gẹ́ bí èyí tí kò bá àṣà àti ìlànà Yorùbá mu. Nínú àtẹ̀jáde tí orí adé náà fi síta fún àwọn akọ̀ròyìn, ní gbogbo orin tí Taye Currency kọ ló ta àbùkù sí àṣà Yorùbá, tí kò sì jẹ́ kó jẹ́ irú orin bẹ́ẹ̀ ló máa jáde síta lásìkò ìfinijoyè Olúbàdàn. Ipò ọba ní ilẹ̀ Yorùbá kì í ṣe ipò yẹ̀yẹ́ o, kò sì yẹ kó jẹ́ ibi tí orin àti máa fọ èdè tí kò bá ìlànà Yorùbá mu. Irú orin báyẹn kò bá ìlànà wa mu rárá, tó sì tàbùkù sí ipò ọba. Ta ni Taye Currency gan-an? Táyé Àkàndé Adébísí, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Taye Currency, jẹ́ gbajúgbajà olórin fújì tó sì wá láti ìdílé olórin. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní ọmọ ọdún 17. Ìbejì ni Taye Currency, tí òun àti ìkejì rẹ̀ tó ti di olóògbé àti mọ́níjà rẹ̀ Rahman Akilapa sì dá iléeṣẹ́ orin Currency Band sílẹ̀. Ọmọ bíbí ìlú Ìbàdàn ni Taye Currency o, tó sì ti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn èèkàn ìlú nínú eré fújì bíi Alhaji Wasiu Alabi Pasuma. Ọdún 2008 ni Currency kọ́kọ́ gbé orin àkọ́kọ́ rẹ̀ síta, èyí tí a pè ní Millennium, èyí tó jẹ́ ìtẹ́wọ́gbà lágbo eré fújì lásìkò náà. Lọ́wọ́ báyìí, Taye Currency ni olórin ayẹyẹ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ìgbàsá ìjọba Ṣèyí Mákindé. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì Jígí Alára, ìròyìn tó kàn ń bọ̀ láìpẹ́. Òrìṣà nílùú òrìṣà nílùú, ẹ má fojú di àdánù. Òrìṣà nílùú sinimá titun ìlú, ó ti jáde wá lórí YouTube. Ìkànnì Jígí Alára TV 24 lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. Sinimá titun ìlú multi-million naira project méjì yóò lágbára. Òrìṣà nínú yóò jọmọ gbà. Ìdíbò kì í ṣọjọ́ gbà tó ń ṣàwọn gidi. Ìlú ní ṣàtọ́kùn eégún, ìlú ní ṣàtọ́kùn ṣá. Ìlú ní ti láti fẹsẹ̀ máa yàn àgàlù ìlú tó kọ̀ fọ́ agbára. O lè jẹ́ láì ṣe pé fún yọ̀ ni. Wọ́n ló dúró lóko. Ọ̀bẹ̀rẹ̀ lóko. Ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó kó adébáfún àdùnnà àgbẹ̀nà tí ó dolóko láì bá tán. Ìlú agbára gba sinimá tó gbà padà búyọ tó gbà padà gbà. Ó fún lọ́nà láfojú ó yà pẹ́rẹ́gẹ́dẹ́. Ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka. Olówó ayé rọra lànà kókó fẹ́fẹ́. Káyọ̀ mọ̀ tìbí ọmọ mú wa ni o. Sinimá titun ìlú ká tó parí ẹ̀ ní lókẹ́sọ̀n fojú rí tó. Ẹ̀gá tá a sún fún yẹ. Owó gbowó lànà lórí ẹ̀. Adéọmọ Bankole aláṣẹ àkúndàrí ilé iṣẹ́ Jígí Alára
ẹlẹ́kẹ̀rìnlélógún ni executive producer pẹ̀lú co-producer ayẹyẹ rosodika níyà Adédayọ̀ age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ starring Akin Lewis yẹyẹ rosodika Taofik Adéwálé Dìgbòlùjà Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́ Taofik Salami Mondusi Òkìkí Ọ̀ṣẹ̀jọ́mọ́lẹ̀ Ìyákú Ègbé John Odika Ológbòjò Muromúbọ̀làwà Tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àgbé àkọlé ẹ̀ ní ìlú subtitled in English. Apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí. Nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà. Ẹ̀kúnkún mẹ́ni tẹ̀ ní ìkànnì Jíjí Alára /Prison 24 TV. Ilé ara ní Jíjí Alára ojúmọ́ kan ara kan ní gbogbo bá ṣe jí dára. Ara la fi ń ṣe. Sinimá tuntun ìlú lélẹ́yìí o. Ẹ subscribe sórí Jíjí Alára 24 kẹ́rìíràn wò. Iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọn ojú wò ni ẹ gbà bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó èyí ni ìròyìn tó kàn. Adigunjalè pa gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ mọ́ ilé rẹ̀ ní Àbújá, aráàlú gbarata. Níṣe ni àwọn èèyàn lójú òpó ìkànnì ayélujára ti ń kọminú lórí ètò ààbò Nàìjíríà lẹ́yìn tí ìròyìn ikú agbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ Arise Television Somotochukwu Maduagu gbòde lọ́jọ́ Ajé ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025. Ìròyìn ní àwọn adigunjalè ló lọ́ọ́ ṣekú pa Somotochukwu mọ́ ilé rẹ̀ tó wà ní agbègbè Katambe ní Àbújá. Àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ìròyìn Arise fi sí ojú òpó X lọ́jọ́ Ajé sọ pé ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé ni àwọn adigunjalè náà ya wọ ilé Somotochukwu tí wọ́n sì ṣekú pa àti pé àwọn ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Iléeṣẹ́ Arise nínú àtẹ̀jáde náà sọ pé pẹ̀lú ọkàn tó gbọgbẹ́ ni àwọn fi kéde ikú akọ̀ròyìn náà. Wọ́n júwe Somotochukwu ẹni ọdún 29 tó jẹ́ agbẹjọ́rò àti agbóhùnsáfẹ́fẹ́ tó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ àti pé àwọn fẹ́ ìwádìí tó gbòòrò lórí ikú rẹ̀ o. Àwọn aláṣẹ iléeṣẹ́ náà rọ àwọn ọlọ́pàá láti rí dájú pé wọ́n fojú àwọn tó ṣiṣẹ́ ibi náà wínú òfin. Bákan náà ni wọ́n bá àwọn òbí, ẹbí àtàwọn ọ̀rẹ́ rẹ̀ kẹ́dùn lórí àdánù náà tí wọ́n sì ní wọ́n gbàgbọ́ pé ipa rẹ̀ lẹ́nu iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó gbé dání kò ní parẹ́ láéláé. Ikú rẹ̀ yìí tí wọ́n ń fa awuyewuye lórí ayélujára tí àwọn èèyàn sì ń bu ẹnu àtẹ́lu bí ètò ààbò Nàìjíríà ṣe ti mẹ́ẹ̀tọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ti fìdí ìṣẹ̀lẹ̀ ikú obìnrin náà múlẹ̀ tí wọ́n sì ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Àbújá Josephine Adé sọ pé àwọn ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà àti pé ìwádìí ti ń lọ. Ìṣẹ̀lẹ̀ ìdigunjalè ní Àbújá ti di ohun tó ń di lemọ́lemọ́ sí lẹ́nu ọjọ́ díẹ̀ sẹ́yìn báyìí o. Ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ní iléeṣẹ́ ọlọ́pàá Àbújá náwó gan àwọn mẹ́rin kan fẹ̀sùn ìdigunjalè àti pé wọ́n lọ́wọ́ nínú ikú obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bashir Dauda. Iléeṣẹ́ ọlọ́pàá ní ọwọ́ tẹ àwọn èèyàn náà láàrin ọjọ́ 3 sí ọjọ́ 19 oṣù kẹsàn-án. Bákan náà ni àwọn afurasí adigunjalè kan ṣe ìkọlù sí ilé ìgbé Evap Global Estate ní agbègbè Ìdú Industrial Area ní Àbújá níbi tí àwọn ẹ̀ṣọ́ ààbò 5 ti farapa tí wọ́n sì já ọ̀pọ̀lọpọ̀ ilé lólè. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì Jíjí Alára. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jíjí Alára TV ni wọ́n sọ. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, Jíjí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde. Láti Jíjí Alára. Jíjí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ní àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi
Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Àwọn akọkọlùkọ lóyin ládùn rọ̀ wọ́n pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Jígí alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Jígí alára àti Rose Odika ni co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì Jígí alára gangan fúnra ẹ̀ ló producer. Àjẹtúpamọ́wò lẹ́lẹ́ẹ̀kẹta Jígí alára àti Lélowówà ni co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Taye Currency àti Jígí alára ló jọ producer. Ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti Jígí alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́ẹ̀kẹfà Latif Quadri àti Jígí alára ni co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ni sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti Jígí alára ni co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje ìlú Òkúta àpèrè Àjẹtúpọ̀máwo Òpin ọ̀rọ̀ Ọba Àfojúdi Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti Jígí alára. Adé ọmọ Adé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ń bẹ o. Ẹ kún ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Jígí alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Jígí alára ni bàbá gbogbo wọn. Jígí alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí alára. Ìkànnì Jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì Jígí alára 16 bàbá gbogbo.